ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín, ẹ jẹ́ ká jọ fòye sí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí dáadáa. Gbogbo ẹ̀yin olóye ọlọ́gbọ́n tẹ́ wà nínú Àkọ́ TV àti àwọn olóríire alálùbáríkà tó máa padà come across fídíò yìí, ṣé mọ̀ pé gbogbo ọ̀rọ̀ téèyàn bá ti sọ téèyàn wá expect opinion àwọn èèyàn lórí ẹ̀ pé ẹ̀yin náà dá sí kí lẹ̀yin rí sọ̀rọ̀ yìí, ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn wà open sí debate nìyẹn. Lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lórí ọ̀rọ̀ Alhaji Taye Currency pẹ̀lú Alhaji Tiri Alamu Lẹ́dà, wípé bóyá Tiri Lẹ́dà wà bákanbákan sí Currency níbi àpèjọ wọn tó ti ṣe ayẹyẹ yẹn, pé bóyá kò fún ní due respect. I don't get. Ẹ jẹ́ ká listen sí nǹkan tí uncle wa, brother wa, àtẹ̀gbọ́n wa yìí tán ní fún wa. Ọ̀rọ̀ yẹn lọ fà díẹ̀. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ dẹ̀ comment, ẹ jọ̀ọ́ mo ń fẹ́ opinion yín, ẹ jẹ́ ká jọ listen sọ̀rọ̀ yẹn. Lórí event tí wọ́n ṣe ní Ìbàdàn recently, tí wọ́n invite àwọn ní Fuji ní Ìbàdàn, orí event ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹni tí mo dẹ̀ fẹ́ darí ọ̀rọ̀ mi lé lórí kò ju bàbá lọ merengue, Fuji merengue, because mo rí nínú event yẹn nǹkan tó rí ẹ̀mí ò kí ń rò pé Tiri Lẹ́dà àti Taye Currency, mi ò rò pé wọ́n máa ń sábà pàdé ní event. Mo rí pé wọ́n invite àwọn oní Fuji nìbàdàn, merengue ni o, Taye Currency ni o, pẹ̀lú Tiri Lẹ́dà náà, wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ tán invite wọn. Nǹkan tí mo ṣe wá fẹ́ darí ọ̀rọ̀ mi sí merengue gangan kò ju fact pé àgbàlagbà làwọn. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní àgbò kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́. Àmọ́ former governor of Oyo State, Senator Abiola Ajimobi, may his soul rest in peace, èèyàn kan pa owó yẹn lójú wọn. Ajimobi wá yí òwe yẹn padà, ọ́ kí n sọ pé wọ́n complete òwe yẹn. Ajimobi ní àgbà kí wọ́n lọ́jà kórí ọmọ tuntun wọ́ wò lẹ́ ń sọ yìí. Ó ní àgbà tọwọ́ ẹ̀ bá wọ́ tó bá fẹ́ tọ́rùn ọmọ ṣe, ṣé mọ̀ pọ̀ rún ọmọ náà tún máa wọ́ ni. So àgbà kí wọ́n lọ́jà kórí ọmọ tuntun wọ́ fún àgbàlagbà tí ọwọ́ ẹ̀ bá straight ni o, kò ní ṣe àgbàlagbà tọwọ́ ẹ̀ bá wọ́. Taye Currency dé sí event yẹn, ó kí ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lórí ìjókòó, bàbá merengue Rashidi Ayinde Ìbàdàn, ó ká ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lórí ìjókòó. Nígbà tí Tiri Lẹ́dà dé tí kò kí Taye Currency tó ń kí ẹ̀yin àgbàlagbà yẹn tẹ́ ń welcome ẹ̀, nǹkan tó ń pè ní hypocrisy àbọ̀ tí ó jù bẹ́ẹ̀ yẹn lọ. Àgbàlagbà dáadáa máa insist pé kó lọ kí ni. The truth must be said now. Ṣé rò pé Pasuma ló máa wá láti Èkó wá yanjú gbogbo nǹkan tó wà lẹ̀? Pásọ̀ ti ṣe ìwọ̀nba nǹkan tó tágbára ẹ̀ gbé láti ṣe náà. Àṣìbágbàlagbà lẹ́yìn, ó kù sọ́wọ́ yín náà. Téèyàn bá bọ́mọdé sọ̀rọ̀ tí kò bá gbọ́, ẹ̀yin náà máa insist pé kó má kí yín mọ́ ni. Ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bẹ̀ yẹ, tọwọ́ yín bá straight, ẹ̀yin náà máa insist pé àfẹ́ yẹn. Ó ń kálukú, anybody ò tọrọ jẹ lọ́wọ́ anybody. Yes, mo understand the fact yẹn. But fún peace and tranquility ìdí iṣẹ́ yín àti Ìbàdàn ó ṣe pàtàkì. Nítorí dẹ̀ fi máa ń pèèyàn láṣíwájú òjù bẹ́ẹ̀ lọ. Ẹ ní láti dúró ní dúró aṣíwájú. Merengue, bàbá Rashidi Ayinde, ẹ ní láti dúró ní dúró aṣíwájú. Tẹ́ bá bọ́ tún sọ, tẹ́ bá bọ́ sì sọ, because mi ò lè tọ̀ yín, ọmọ yẹn ló máa lose jù ní nǹkan tó wà lẹ̀. Níbàdàn o, ẹ̀yin náà mọ̀, don't act out of jealousy. Olórí òun jealous èèyàn kankan, ẹ bọ́ tún sọ, ẹ bọ́ sì sọ ni. Ẹ dẹ̀ ní láti calm wọn down. Ẹ kàn lè jókòó pé kò sí nǹkan tó kàn yín, àwọn méjèèjì á dẹ̀ máa rí yín, wọ́n á máa pọ́n yín lé. Ẹ̀yin náà wò náà,
ẹ wo bí ọmọ yẹn ṣe jókòó sẹ́gbẹ̀ẹ́ yín tó ń tẹ fóònù lẹ́ẹ̀mẹ́wàá within a twinkling of an eye ó ti dìde ó ti lọ kò wá comfortable ẹ̀yin tẹ́ ẹ jágbàlagbà gan ẹ ó bẹ́ẹ̀ ṣe jókòó ẹ kàn wo jókòó yẹn ẹ máa rí i pé kò sí love kankan níbẹ̀ bàbá Mèrèǹgè ó kù sọ́wọ́ yín ó kù sí ọwọ́ yín ó kù sọ́wọ́ yín kọ́ táwọn èèyàn sọ ni mo sọ fún yín o ó kù sọ́wọ́ yín you are the leader ẹ̀yin dẹ̀ ló yẹ kẹ́ take mantle yẹn leadership mantle yẹn ló yẹ kẹ́ take ẹ̀ ó kù sọ́wọ́ yín Mèrèǹgè.